àtẹ̀yàn àtàǹjọ̀nù àti gbogbo ẹ̀dá tó kù tí mo dá gbogbo wọn pátá ni wọ́n gbà pé èmi ni Olódùmarè wọ́n dẹ̀ tún ṣe kábíyèsí fún èmi Elédùmarè ní ìsàlẹ̀ omi tí wọ́n wà. nígbà tí ó bá fi lóṣù kan lára rẹ̀ pẹ̀lú wárápá tí ń ṣeun yóò jájà dánwò. ayé mi ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. aláìmoore mo ṣe é lóore tán ibi ló fi san fún mi. sórí ọkọ ọ̀run ọ̀run ẹ̀ èdè ló bá pẹ́. èèwọ̀ bẹ́ẹ̀ ni èmi ni mo pa èmi kankan ni mo pa. mo wá fi ń dá ẹ lójú wípé kò sí ẹ̀dá alààyè kankan tó bá gba kàtà mi lọ́wọ́ àkìtì ẹ̀. ká ló lè rí 3 million báyìí kó bá tán gbogbo ìṣòro mi. My only home, my life, my everything, that my uncle is dead. o má fi ìrònú ṣẹlẹ̀ ẹ léṣe. kí ni ìjókòó tó kàn jókòó síbí ìfún tó o bá ríṣẹ́ gbà bí dẹ́ ń lọ síbòmíì náà. kí ló dé kó máa tún ọ̀rẹ́ ṣe ṣe ìlànà tó wá ṣe rẹ̀ ọgbẹ́ kò lè wá bá mi ṣe. ẹgbẹ́ ẹ̀dẹ́gẹ̀jọ jẹ́ mọ́ bí mo ṣe jẹ́. ó dàbí nǹkan tí ta sí yín lọ́pọlọ kí ni agreement mi àti péré lẹ́gbẹ̀ẹ́ mi ni ó ṣe ìrànkẹ́ wá bí ó máa ṣe dandan kí n dá yín padà síbi tí mo ti ń gbé yín. Oh, such a wonderful, wonderful message. Yes, I'm in love with you. I love you. The first time you decide to come to my house, I'm going to give you 2 million naira. tó bá yẹ kó sọ pé ó máa fún ẹ lówó yìí pé a pè lórí fóònù ṣe kò jẹ́ kó kó bá sọ̀rọ̀. Are you serious? Then I can't wait to have you. Remember you said something about Timba bẹ́ẹ̀ Sunday ó máa fún mi ní 2 million. Ìyàwó yìí kan ló pè yín. ìyàwó kẹ kí lè tẹ wá sọ pé ìyàwó kẹ ṣé ẹ ti ní ìyàwó yìí. mo níyàwó. tó dà àwọn nǹkan. Ọlọ́run bá mi gbà lọ́wọ́ kìnnìún ayé tó fẹ́ gbé mi. Máàjì ló wá kó ṣe sọ́kà. Tẹ bá ní ọmọ kẹfẹ́ náà ṣọ́ ni ẹ̀fẹ́ bọ́mọ sùn. 2 hours before the match bá ti mú báyìí. ìkúnlẹ̀ àbíyamọ ọ̀gá mi wọ́n ṣàkóso ní bàṣàbàṣà. bí ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti máa gba pátá nìyẹn. wọ́n ti máa kú láwọ̀. wọ́n ti máa wọ́n You will lose me. You will not only lose me, you will never ever see me again near you. Àgádágodo òfinú ọ̀rẹ́ wọn. Èkó ojú tó ti rí ni rí olóhùn orí ni mọ́. It's all about the future. Ìgbẹ̀yìn ni kéyàrá. Akaramata òkúta ṣàrè mọ́fíà. Apẹpẹ òjò ń pàpánù. Àgádágodo òfinú ọ̀rẹ́ wọn. Irọ́ ni wọ́n ń bára wọn lò. Ìfẹ́ ojú lọ́dẹ ń lò fúnra wọn. Abẹ́ orí ni ìfẹ́ ojú ni wọ́n ń bára wọn lò. Akẹ́kẹ́ ti di gàrí bàbá ta ni ó gẹ̀ṣìyàn bí ìjàmbá dé o last bite. Kí ni mo fẹ́ sọ, kí ni mo fẹ́ rò, kí ni mo fẹ́ wí? Ìfẹ́ mi, ọkàn mi, ojú mi. Baby, lílọ ló ń lọ yìí o. Ojú mi dojú ẹ̀. Má fojú mi sọnà kó dẹ̀ má tọkọ tó padà wálé. Baby, ó yẹ kó trust me now. Ṣé o pé tí bá sọ pé báyìí mọ́? Ṣé orí pátákó tí mo lọ? Mo promise ẹ. Tí mo bá ṣe ń di, mo máa arrange necessary things to ẹ ká ṣe. Tàbí máa wá fún introduction.
ṣùgbọ́n mo kọ̀ọ̀kan mọ́mí mi ò jẹun gbádùn ìgbà ọ̀nà amúyàwó wa ló ń bá mi fà lójúmọ́. I told you. No problem. A jẹ́ pé tó bá máa fi dé báyìí a máa lọ ṣe introduction wa ní abẹ́. Straight away. Then you waste time o lẹ́yìn introduction wa I'm going to wedding. Abi? Yeah, you know I can't wait. You know I love you so much. I love you too. Don't worry, I mean, a question, bro. I'll miss you. Miss you? I'm running late. So yeah, then come on, I'm putting late. Ìfẹ́ mi, ọkàn mi, ojú mi. Iṣẹ́ burúkú kìíní yìí o. Jẹ́ ọkọ sáàbẹ̀ náà. Ọ̀tọ̀. Jẹ́ ń bú díẹ̀ sí. Ó tó kìíní yìí. Ojú ọ̀pọ̀ wà ókè bẹ́ẹ̀. Mo tó wà ókè báyìí. Tó dábàá. Those for the new life. Oh shit. Ṣé o ti decide pé o fẹ́ marry báyìí? Bí o tún kù. Mo mọ̀ ọ́ tó o rò. Mo kàn ń wo gbogbo ọmọ tó ti fọ́ lẹ́nu yẹn ni. Jọ, ṣé o expect kí n fẹ́ gbogbo wọn sílé pọ̀ ni? Ṣé wọn náà ní ex ni? Èèyàn máa ń date, èèyàn dẹ̀ máa ń ní ex. Tó bá dẹ̀ tó time tó fẹ́ marry, wá dẹ̀ mú in tó mú ẹ, wá dẹ̀ fẹ́ sílé. Èmi ti rí in tí mo fẹ́, mo dẹ̀ ti pick ẹni ẹ, mo dẹ̀ ti fẹ́. Wọ́n mọ̀ kó tó fọ́ níjù ni pé ṣorí lè tí mo mú yìí, òun ni the best of all. Trust me, ó ṣàmọ̀ àwọn ọmọ ọ̀rẹ́ wọn ni. Ọmọ kí n máa mú ojú lọ sọ́jà ni. So òun mí ní pé gbogbo àwọn tó ti gbò láyé ní ìsinyìí chapter tí wọ́n ti lọ nìyẹn. Ó máa close torí èmi ti decide láti stop bachelor dẹ̀ ṣe. Mo fẹ́ marry, mo fẹ́ wà responsible, get ẹni. Ìyẹn tó wù mí nìyẹn, mo dẹ̀ ti decide. Mo dẹ̀ ti pick in tí mo like, mo dẹ̀ ti fẹ́ náà nìyẹn. So bá ṣe máa ó ti yẹ. Ok, ní ti wá decide nísìnyí. Ṣé kí ni arrangement ẹ, ṣé o fẹ́ ṣe láláriwo ni àbí kàkàrà ṣé ní bòńkẹ́lẹ́ táyípa yóò ní mọ́? Oh, ṣorí ti plan wedding yẹn. Ọwọ́ ẹ̀yìn ọ̀rẹ́ mi náà ni mo fi sí náà. Ó ti yẹ, ṣé o mọ̀ pé ẹ̀yin náà ni chief planner mi. So bẹ́ẹ̀ báyìí fẹ́ ni, tẹ́ bá fẹ́ ká ṣe láláriwo, fine. Tẹ́ bá dẹ̀ fẹ́ ká ṣe ní coded náà ni, fine. So yín tẹ́ bá ti sọ, tẹ́ bá need anything látọwọ́ mi, ẹ jẹ́ kí n mọ̀ kí n send owó. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin gan fúnra yín gan owó wà nílẹ̀. A gallant báyìí. Ẹ̀yin gan lè máa ṣe fún mi. So bó bá ṣe wà ní o. Tó bá ti jẹ́ yẹn náà, a gallant. Èmi kan rò tẹ́lẹ̀ ní pé bí akàkọ̀rọ̀ ṣe bòńkẹ́lẹ́ bọ̀ nígbà tí ọ̀gàn ti rán àwọn tó ti gbòòlà tẹ́lẹ̀ yẹn jẹ́ ká wulẹ̀ pariwo káyé gbọ́. Ṣé o mọ̀ pé gbogbo ayé ìgbà yẹn ló máa ń ṣe ta ni ò fẹ́ kó ṣe kíni kan kó náwó kò sí yẹ wọn láyé tàwa yìí. Wọ́n tẹ náwó sí. Ọ̀ náwó mọ̀. Wọ́n á gé ọwọ́ yẹn ni. Máa rán bí èmi kan wá fún wa gbà. Gbogbo àwọn documents ní kókó fún. So yeah, everything ní kókó fún. Alright. Okay. Yeah, we should. I'll sort it out. Yeah. Alright. So, also the people. I found documents of mine. Okay.
ṣe photocopy sáwọn kìnìún yẹn fún mi. All right, sir. Màá lo US dollar. All right, sir. Bí mẹ́fà ní. Ok. Kò separate ẹ̀. Nǹkan bí mẹ́fà ní. All right, sir. Báwo ni ìtọ̀rọ̀ owó yẹn? Ṣé kò sẹ́ndẹ̀ sí company account? Yes, company account ni. O gbọ́dọ̀ gbá o. All right. And then again, má pẹ́ o. All right, sir. Ọ̀rẹ́ ṣe jáde lọ. Okay, sir. Yes. Yes, sir. All right, sir. Okay. Ẹ pẹ̀lẹ́. Ẹ wá bínú mi ṣe máa ń bísí ni o. Yóò lò ní jẹ́ kí wọ́n mi fẹ́ rí yín o. What's the problem? Yes. That's good. Èwo nínú? Adé, pọ̀ sí ni. Ó ní. Pọ̀ sí. Ìwọ ló rọ́mọ mi lórí títì ló bù so. Ọ̀fẹ́ ló rò bó so ẹ̀. Òòrè tó lọ ṣe síbẹ̀. Mo rí sàdájì. Ìwádìí added value tèmi náà sí. Kèrèwé kì í ṣe kò dé lọ́fẹ̀ẹ́ o. Olùrẹ́rìn yẹn o. Wà á tọ́jú ẹ̀ ní o. Ẹ má wọrí sá. Ọlọ́run bá wọ̀. Ẹ gbọ́dọ̀ bọ́jà o. Olùmú wá sẹ́yìn. Ẹ láti mọ̀ ṣe. Okay? Good. Ẹ tá lẹ́yìn. Èmi lọ̀rẹ́ sá. Oh, best man. Yeah, best man. Nígbà wo ni tẹ? Immediately after him. Wọ́n ṣe tán ni. Ìjọba ilé wọn ti lọ́ mi lọ́sẹ̀yìn. Wọ́n ní àwọn ti fẹ́ máa yàn wọ́n lọ mú dé tẹ̀lé. Ẹ ṣe mí tì lẹ́yìn mi. Ẹ lọ mú dé. Serious o. Mi ní lára. Bẹ̀tẹ̀ ó ṣe láti rí ibi tá a máa jókòó. Fẹ́ràn mi yẹ tá a máa sọ dáadáa. Sọ́dọ̀ gbogbo àwọn ètò ọjọ́ yẹn á lè tó dáadáa. Sọ́dọ̀ àtàwọn tó bá máa wá láti ṣáìdì. Àyẹ̀nù ìṣá àyẹ̀jú gbogbo ẹ̀. Ọjọ́ ọmọdé yìí ọgbọ́n mẹ́rin. Mo bí sí kan ni o. Bẹ̀tẹ̀ mo kàn ní kí n sáré dúró torí bébì mi náà. Náà iṣẹ́ kí ló ṣe? Sir, general merchant. General merchant. General merchant. Well, I live very connections mélòó kan. If I now contract lọ́rọ̀ agbára àwọn òbí wa. Ẹ ṣe sá. Thank you, sir. Ó lè tún bẹ́ẹ̀ náà. Èmi bísí gan ni o, mi lè dúró. Báwo mo jókòó gan ara ni mi ni. Nínú ìwádìí àti pèmí lítà. Ṣé o ti gbọ́? Ẹ̀kẹ́ tó lọ rí sí ìgbà tó ṣe wọ́n. It's all about last bite. Ooh, yeah. Ara mi riri, mori ori ológbò látẹ. Yeko, ajáwé wúrú ṣọ. It's all about love. It's not about last bite. Àgádágodo òfinú ọ̀rẹ́ wọn. How are you? Baby, what's my deal? Baby. I can't. My friend. Oh, your friend? Honey, mix ọ̀rẹ́ mi. Tẹ́jú lórúkọ ẹ̀. Oh. Hello. Nova. I'm fine, Daddy. Do you guys know each other? No. Oh, mo ti get it. Bó ṣe wà yẹn ìlú mọ̀ọ́ká lọkọ mi o. Gbogbo social media báyìí ló wà. Bóyá bẹ́ẹ̀ ló ti mọ̀. Wọ́n dẹ̀ tún máa ń pè ní Polar lórí social media. Actually, ó dàbẹ̀ ni pé mo ti rójú wọn rí. Mo ti rójú wọn rí níbì kan. Ẹ máa wọ sí Ìbàdàn dáadáa bí? No. Mi wá sí Ìbàdàn. Ẹ mẹ́rin pé ẹ dé Ìbàdàn rí. No. Mo kàn máa ń gbàbẹ̀ kọjá ni. But máa ń lọ sí Abuja, bóyá tí bá ń lọ sí Abuja, mo lọ́rẹ̀ẹ́ l'Abuja, then mo tún máa lọ ṣe 1 or 2 meeting níbẹ̀. Oh, okay. Ẹ kàn máa ń kọjá ní Ìbàdàn. Okay. Daddy, I'm so sorry. Ọ̀rẹ́ mi rè. Òun ni chief bridesmaid mi. Oh, chief bridesmaid ni. Ẹ dà ó, mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Oh, you're welcome. Mo ti sọ̀rọ̀ ẹ náà fún mi.
Thank you. Teju. Ah, beautiful name. Ah, what a sweet name. Ẹgbẹ́ mi báyìí ló máa wà. No. Má jẹ́ kó dúró sẹ́gbẹ̀ẹ́. Ìwọ dúró sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀. Jẹ́ kí Teju dúró sẹ́gbẹ̀ẹ́ tèmi gangan. Adé, mom sí ń kọ́. Orun kò ń dà yà yín láàmú. Jẹ́ kó ń wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ dáadáa ní ti dé nìyẹn. Daddy àwọn wọlé lọ. Akẹ́kọ̀ọ́ ti di gàrí bàbá tani ó kẹ́sì yẹn bí jàmbájò last bite. Kí ni mo fẹ́ sọ, kí ni mo fẹ́ rò, kí ni mo fẹ́ wí? Ìfẹ́ mi, ọkàn mi, ojú mi. I don't know what to do right now. Oh, it's all about the last bite. Oh, I wait. Kí ló wá ṣe báyìí? Kí ni mo wá ṣe ń bọ̀? Ó dé lọ bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ tó invite mi wá sí ìgbà. Àbọ̀ nǹkan ló invite mi wá sí Èkó ni pé kí wọ́n ṣe chief bridesmaid wọn. So kí wá ní nǹkan tó ń bá mi. Chief bridesmaid? Báwo lè ṣe mọ́ra? Ó ò ní fa. Ó sì. Ó máa ní kóòtù gidi gan ni. Ó tún lórí láyà láti máa bí mi pé a kàn tèmi ṣe mọ̀ ìyàwó ẹ̀. Jọ ṣé nǹkan tó yẹ kó máa bá mi sọ ń sẹ́yìn. No, you're shouting. Okay. Ìyàwó mi ló máa gbóná still now. Okay, ìyàwó tí ẹ lè máa gbọ́ àbí? Okay, mi wá ń kọ́. No. Àbó ti gbàgbé èèyàn tó wà wájú ẹ̀ ni. Ó fi èmi lẹ̀ síbàdàn, ó abandon mi síbàdàn. Ó promise mi pé òun padà bọ̀ wá láti bá mi ṣe introduction. You're shouting. Bàbá tó fẹ́ máa fi ṣe gbogbo oúnjẹ. Okay. Ìgbà wo ló ń lọ? Ìgbà wo ni mo ń lọ bí ti báwo? Ṣé bọ́ ní kí wọ́n bá wọn ṣe wedding? Mo ṣe wà ń bí o, èmi tí lọ nǹkan kan. But how come? Báwo ni mo ṣe? Gbogbo ọ̀gbẹ́ni ìjọ tó yẹ lọ, má rò mí lẹ́jọ́ tó ń ṣe tèmi. Ṣé ti bọ́? Torí tètè bìí mo jókòó sí báyìí. Ṣé ti bọ́? Má ní mi lára. Mi ò lọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ́ọ́sì o. Nítorí ọlá pé Aisha ó jẹ́ very good friend of mine ni. If not ni, mo mọ nǹkan tí mi ò bá ṣe léni. Mi ò bá da gbogbo nǹkan rú ni. Kò sí problem. Àṣà àparí wedding àparí èmi àti àwájọ tún ọ̀rọ̀ wa mú níbi tá a fi sí tì tẹ́lẹ̀. Ó lè má lọ. Ó lọlé ni oṣù. Má gbé ìyàwó ẹ̀ sí ni. Ọ̀sì. Aisha. Lórí gbogbo. Baby, what's up? Mo gbóhùn Tẹ́jú sí, kí ló ṣe? Èmi náà gbọ́ sẹ́mu yẹn náà ni mo fi sáré bọ́ta. Èsì yẹn ló ń pariwo. Bọ̀ mo ti bá check ẹ̀ ó ti wà okay. Ṣé ọmọ ẹgbàá yẹn ti máa ń jájú? Ó ti wà okay. Èmi ní bóyá kí n yọjú sí ni kí wọ́n lè mọ̀ pé mo wà kí n rí iná. Ó ní láti lọ mọ́ náà. Báyẹn sọ̀rọ̀ ẹgbẹ́ ó ti ń sùn lọ́wọ́. Mother ẹ̀kọ́ disturb me. She's fine. Jamalo. Tó Jamalo. Kí ni mo fẹ́ rò, kí ni mo fẹ́ wí? Ìfẹ́ mi, ọkàn mi, ojú mi. I don't know what to do right now. Oh, it's all about the last bite. What's it? Yeah. Oh, notice pé inú mi ò dùn lọ́jọ́ wedding. Èmi ò notice pé inú ò dùn, mo kàn rí pé overwork rẹ̀ bóyá torí ẹ̀ ó rẹ̀ or something. But mi ò ṣàkíyèsí pé inú ò dùn. Kí ló ṣe é? Orí ẹ̀ púpọ̀ lọ́rọ̀ tó wà lẹ́yìn. Mo notice mo ṣe ń ṣe lọ́jọ́ yẹn ní azin ara mi ò balẹ̀. Kí ni nǹkan tó wà fún mi? Ṣé bá jọ gbà náà ni, ṣé bá jọ gbà ń bẹ̀ náà ni, ṣé o rí reaction mi lọ́jọ́ yẹn? Poland, kí ló ṣe é gangan? Di ìyẹn ni kò jẹ́ kẹ́mi mọ̀. Lọ́sìn. Yeah. Lady tó ṣe chief bridesmaid ìyàwó mi. O imagine pé lady ti máa ń sọ fún ipa ẹ̀yẹn níbàdàn tí máa lọ ń bá yẹn girlfriend nígbà yẹn. In fact, as a matter of fact, mo ṣe ń fẹ́ lọ́wọ́lọ́wọ́. Èmi ò mọ̀ pé òun ìyàwó mi fẹ́ fi ṣe chief bridesmaid ẹ̀ náà. Like I was so shocked ìgbà tí mo rí mo ní ìwọ ọmọkùnrin o ti bà ayé jẹ́. How can you even do that?
ọmọ báwo ṣọkí ibi tó máa já sí náà nìyẹn. How can you even? Oh, this is so unspeakable. Ọ̀rọ̀ kí ló fi lọ mí náà wá ti bọ̀rọ̀ jẹ́ wa ló ń fọ̀rọ̀ lọ mí. Tíyàwó ẹ bá mọ̀ máa rò pé kọ̀ọ̀kan lèmi àti ẹ̀ náà. Ọ̀gbẹ́ni mo ti débi tí mo ti fẹ́ bọ́lẹ̀. Èmi ò mọ̀ nǹkan tó fẹ́ ṣe mo fẹ́ bọ́lẹ̀. Mo fẹ́ bọ́lẹ̀. Ní kò advice mi lórí nǹkan tí mo lè sọ fún ọmọ yẹn. Mo ní àyẹ̀ gan bínú báyìí. Ó ń bínú. Kí ni nǹkan tó wà láàrin wa àti ẹ̀ gọ́gọ́? Ló fẹ́ bọ́lẹ̀ kí ló ṣe náà? Kí ni nǹkan tó wà láàrin wa àti ẹ̀ gọ́gọ́? Mo ní mò ń date ẹ̀. Ṣé dating nìkan ni? Promise a marriage. Ṣé mo yẹn ò ní lọ́wọ́? Why tí wàá ṣe promise obìnrin kan ní marriage wàá dẹ̀ fẹ́ obìnrin mi? Now you listen to me. Tí ọmọ yẹn bá bínú tó bá ṣe àìdásíyàwó ẹ̀ nǹkan tàbí bóyá kò ṣe àìdásíyàwó ẹ̀ ó ṣàlàyé nǹkan tó wà láàrin ìwọ àtòun fún ìyàwó ẹ̀ nǹkan. That is the fear tí mo ní. Ẹ̀rù tó ń bà mí gangan. Ẹ̀rù tó ń bà yà kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó ti mi ní sùúrù. Ní sùúrù báwo what are you talking? Okay. Let me think. Leave me. Let me think. Let me just think. Well, turn. Jẹ́ ká lọ jókòó sí báyẹn. Jẹ́ ká lọ sí báyẹn. Jẹ́ ká lọ jókòó turn. Okay, o lè pọ̀ mọ́lẹ̀ nbí. Ọ̀rẹ́ sábà mi jọ. Mo wé náà ni máa ń fọ̀rọ̀ mi lọ. Kò tí ẹ bá ń wo kọ́ta lè ṣe sí kádẹ́jọ́ ń wo kádọ́ gbé kalẹ̀ yìí náà. Kó tó ní fọ̀rọ̀ ẹ lọ ẹni ẹ̀ náà. Bákan wà ní dáwọ́ regular bar I'm going to lọ má sọ down the road o padà ká máa lọ bá ni mo sọ fún ẹ. Ó ga ọ ó jẹ́ dùn pé tí ń lọ ṣá ó jẹ́ tó gbogbo nǹkan tẹ́ ṣe fún mi jọ ọ̀rẹ́dì yẹn kò sí tó. Ọjọ́ kí n máa lọ náà, next year together. Báwo dẹ̀ ni ó dìgbà wọ báyìí? Wọ́n ìgbà tíyàwó yín bá tún ti ní kí n padà wá kí òun rẹ̀. Oh, anyway, you're welcome anytime. But just when you fẹ́ travel, ṣá. Ṣé Yeah, I fẹ́ travel láìpẹ́. Ṣé o sọ fún mi? Lọ́jọ́ wo? Okay, o ti sọ. Bèbí afẹ́ tó Monday. Má dá lóòrọ̀ ló pàjẹ́ kó tàlẹ́. Mo tó bá tiẹ̀ jẹ́ Ìbàdàn kan ló fẹ́ gbé dé gan, you are welcome. So, ẹ̀jẹ̀ tó kù ní bá àti wọ̀nyẹn kò gbé dé. Àjọkẹ́ ló wọ́n. Okay, now take care. I take care. Ìwọ lọ ṣí gate, bí ó tó ń wò bí ọ̀dẹ̀ báyìí. Ṣí gate sí. Èèyàn lanti ẹjọ́ èèyàn ni wọ́n báyé fún mi ní rice bẹ́ẹ̀ náà fi sẹ̀mọ́tì wọ́n tún fẹ́ bà sí nǹkan tó dùn mí jù pọ̀mọ́ kíkẹ́ tó fún mi olórí burúkú ajá yẹn mo kàn ní kí n sáré wọlé lọ bomi bóyá gbé nìyẹn àwọn olórí burúkú ajá tá à ń sè. Aisha. Daddy. How are you, my dear? Hey, I'm fine, and you? Ọ̀gbẹ́kọ́. Gbé fòfò. Bọ́sí. Hello, sir. Hello, báwo ni ẹni gbogbo kan? Hello. Ṣé wọ́n ókè? Ẹ̀rọ ayọ̀ ń bẹ̀ o. Kí wọ́n máa ṣe jẹ́jẹ́ o. Ìwọ, ní ọba ti gbóbìnrin sílé, ọpọlọ méje lọ láti ní. Owó mi bẹ́yẹn. Well, yeah. Somebody ever travel, see? No, I still lost anyway. I should around, sir. But the nigga might say 2 weeks on Bahamas. Wow, Bahamas? Anytime they were very long, because of one office. About she dating. Oh, thank you, sir. Thank you, sir.
No problem, Daddy. Any vietnam walo, I'm ready láti tẹ̀lé yín. Wa go and live for yín. Okay. Have a nice time. And bye, Chatta. Hello, Daddy. Aisha, kò yá máa ṣe sùúrù. Gbogbo mi ní ọkọ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn. Ilé ẹ̀kọ́ ni o. Ọkọ ẹ̀ bẹ̀rẹ̀ owó orí ẹ̀ o. Ṣùgbọ́n bẹ́ẹ̀. Okay, Daddy. Kò sọ̀rọ̀ àgídí mọ́. Good. Mo sọ fún ọkọ máa ń ṣe tó sí Bahamas. Oh, I can't wait. Ẹ ṣé, Daddy. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Iṣẹ́ kékeré, owó ńlá. Okay, Daddy. Okay, Daddy. Thank you. So I'm paying later, àbí? Ẹ tún máa pè wá. Daddy. Okay. All right. Take care of yourself. Love you so much, Daddy. Ṣé mo ti rán ẹ kọ́kọ́? Ṣé mo ti rán ẹ ṣe? Mi ṣe ní kọ́ọ̀tù ẹjọ́ dúró náà. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀? Kí ló ti Daddy mi ṣe wá láìkẹ́ tó tó yìí? Nítorí pé ọmọ náà lèmi náà jẹ́. Jẹ́ ká máa là o. Èmi lọmọ bàbá mi o. Àṣé o rí pé mi àti wọn jọra díẹ̀. Èmi ló yẹ kí n jọmọ wọn. Like it's so nice. I love you so much. Ọkùnrin ò mà lọ́rùn o. Ní pé Poland lè ṣe bẹ́yìn. Ní ìwọ tó ti ń sọ fún mi pé tí ń ṣe preparations fún introduction. Ìwọ náà sọ bẹ́ẹ̀ rẹ mi. Tó jẹ́ yí pé mo ti pe gbogbo yín pé òkè máa múra sílẹ̀ o. Bẹ́ẹ̀ ni pé wá sí Ìbàdàn fún introduction. O ní mo dẹ́kọ̀ ni mo rí pé Aisha ọ̀rẹ́ wa ò ní pọ̀ sí fẹ́fẹ́. Ó sọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ yìí ká mi lára, ó dùn mí gan. Ọ̀rẹ́ mi bí mo ṣe rí nìyẹn. Lẹ́yìn tẹ̀sí ń plan introduction. Ó wá sẹ́kọ̀ọ́, ó wá bọ́rẹ̀ ẹ̀ ṣe wedding. Tó o bá wá sẹ́kọ̀ọ́ ò ní mọ̀ nǹkan kan o. Aisha, kí ló wá fẹ́ ká ṣe báyìí? Ọ̀rẹ́ mi, kí ni mo fẹ́ ṣe? Èmi ò ní gbà. Mi ò ní gbà. Gbọ́dọ̀ kú mọ̀rú ọ̀rẹ́ tó ní. Mo máa ka fún ti rẹ̀ pọ̀ sí lọ́rùn ní Èkó yìí o. Ìwọ ṣáà máa wò mí bí irun. Ẹni bá ń dalẹ̀ òun burúkú á máa yọ ṣe o. Ìfẹ́ ojú dẹ̀ ni wọ́n dẹ̀ ń bára wọn lò ẹ́. Kí ni fi pọ̀ sí tèmi sílẹ̀? Èmi ò ní fi sílẹ̀ o. Mi ò lè fi sílẹ̀ o. Sórí bí mo ṣe wà yìí, mo ti decide. Mi ò padà lọ sí Ìbàdàn mọ́. Hòtẹ́ẹ̀lì yìí ni màá máa gbé tí màá máa náwó. Mi ò mind láti máa san owó hòtẹ́ẹ̀lì yìí every day. Tí màá fi wà ń bíbà yìí, màá wá máa bá pọ̀ sí, màá máa bá gbogbo bàbá wèrè, màá bá fa wàhálà. Sórí màá jẹ́ kó yẹ pé nǹkan tó ṣe yẹn yọ kó kí n ṣe kó mu jẹ. Ṣùgbọ́n elégbò oúnjẹ ṣinṣin yẹn wá ń kígbe ẹ̀. Àfọwọ́fọ́nà tẹ́rí kò ní dúró ní. Kí ló ṣe dúró ṣe nígbà yóò kó ti wà ń bàdàn náà? Mi ò lọ sí Ìbàdàn mọ́, orí ìbàdàn ló fẹ́ wá. Orí ìbàdàn? Ó sọ fún wa kó lọ sí Ìbàdàn. Mo ti change mind mi, mo ti decide láti wà lẹ́kọ̀ọ́ sẹ́. But why? Because mo fẹ́ máa wojú ẹ̀. Wojú mi? Yeah. I don't understand. What is it that you don't understand? Ipe mo fẹ́ wà lẹ́kọ̀ọ́ mi báyìí kí n máa wojú ẹ̀. Bẹ́ẹ̀ pọ̀ sí. Mo fẹ́ máa wojú mi. But ìyàwó mi wá ń kọ́. Èmi ò mọ̀ nípa àtìyàwó ẹ̀. Nǹkan tí èmi fẹ́ o ni mo ń sọ ẹ̀. Ẹbọ tí ní àti olè lẹ́ni tí pọ̀ mọ́. Torí kí ni? Torí kí làṣẹ lè ní ẹni pé. Because I am married. Because you are married and so. Gbọ́ pọ̀ sí. Ṣé bá ṣe rán sọ̀rọ̀ ní tùbíǹbì o ní kò jẹ́ ká máa sọ ọ́. Tó o bá fẹ́ wàhálà rọra fi mílẹ̀ síbi tí mo wà yìí o. Ṣé o ti gbọ́? Ṣé o tẹ̀lé wàhálà tó wà ẹ̀? O máa rí. Máa fún ẹ full time. Ó kú bọ̀ ní dáadáa.
Just let it go. Well, I'm sorry, I can't let it go. But why? Because I love you. Love? Yes, I still love you. But I don't love you anymore. Well, I'm sorry, you just have to love me back. Oh, no choice. Bossy. I am married. Ìgbà yẹn kọ́. Ìgbà tó marry ńkọ́. Ṣé wọ́n nìkan lọkùnrin tó máa kọ́kọ́ marry láyé? I love my wife. Okay. What do you want? Good. Nǹkan tí mo fẹ́ simple. Mo fẹ́ ká máa fẹ́ ara lọ. Kọ̀nàkọ̀nà náà mẹ́ga ìjà ń bọ̀ o. Ìjà ti dé òwe wá wòrán. Kọ̀nàkọ̀nà náà mẹ́ga ìjà ń bọ̀ o. But it can't work. Why? What do you mean? It cannot work. Oh, ṣe àbí? Ìfẹ́ ojú dẹ̀ ni wọ́n dẹ̀ ń bára wọn lò ẹ́. What if I don't want? Oh, a jẹ́ wípé o fẹ́ kí gbogbo ayé mọ̀ nǹkan tí èmi àti ẹjọ́ sì ti lè fi jóná rè. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ, a jẹ́ pé o fẹ́ kí n lọ sọ fún ìyàwó ẹ̀ nìyẹn. Ibo ló máa já sí náà bó ló dẹ̀ máa gbà náà o. Níbo lọ́rọ̀ yín lọ́rọ̀ ẹja mọ̀. Torí pé ṣinṣin ń jẹ légbò ẹnìkan ò rí ni. Elégbò òkè ṣinṣin yẹn wá ń gígbé ẹ̀. Okay, all right, no problem. Àfọwọ́fọ́nà tẹ̀rí kò ní dúró ní. But ìwọ ló pèjà ó dẹ̀ ti wá rí jà. Ẹni bá ń pè ṣoṣo yóò máa rí ṣoṣo nìyẹn. What do you mean? Ìjà ti dé ẹ wá wòran. Ìjà ti dé ẹ wá wòran. Last bite ìjà ti dé. Ìjà ti dé ẹ wá wòran. Ìjà ti dé ẹ wá wòran mẹ́. Ìjà ti dé ẹ wá wòran. Gbogbo gravel ta need fún new estate yẹn ẹ jẹ́ kí pọ̀ sí kó wá supply. Okay, sir. Okay. Yes, sir. And in fact ẹ̀hìn ó lè supply àwọn orin náà púpọ̀ àwọn orin tẹ́ nídìí mẹ́ gbogbo ẹ̀ ìbàjẹ́ 6 ìbàjẹ́ 16 14 gbogbo ẹ̀ 9 ẹ jẹ́ kó supply everything. Yes, sir. Mr. Abiodun kọ́. Tàbí ẹ Mr. Abiodun. Ṣé mo pé àwọn ọlọ́tí ń bá wa ṣiṣẹ́ ti pẹ́ and I dey believe nínú wọn. I believe nínú ta ni àbí nǹkan ṣe mo ní kẹ́ gbéṣẹ́ púpọ̀ sí ìwọ̀n sọ fún mi pé Mr. Abiodun kọ́. Má bẹ̀rẹ̀ sọ. Ìwọ àti Mr. Abiodun lẹ́jọ́ máa bá mi náwó mi ẹ̀yin ni managing director sẹ́yìn. Rárá sá o. Lọ ṣọ́ra ẹ̀ tí bá gba ẹ mú lọ ṣọ́ra ẹ̀ lọ gbé kíní ẹ̀ fún pọ́sì. Kí ló wá sọ fún mi? Àti ọkọ̀ wá ṣe last bite ní sọ. Mi ò tí fún lé sí kòkòrò. Oh, so anything. Ṣé ẹ kọ́ máa contemplate lórí ẹ̀? So confused. Why are you confused? You're just supposed to tell her no. I'm so worried because she's threatening me. All threatening to my bite. I mean, she's threatening to kill you. No. Oh no, I'm going to threaten everything. Go my something I will. You see, in life, see about that kí Ọlọ́run yọ kúrò nínú wàhálà kan, èyí ti lọ fún wàhálà ìfà wàhálà tó máa tó kó sí. Just tell her. Tẹ́jú kí ló ṣẹlẹ̀ ló fẹ́ rí mi? Yes, mo fẹ́ rẹ jókòó náà. No, mo kánjú gan torí ó yẹ kí n ti délé báyìí. Kí n gbàgbé iṣẹ́ yá síbẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀? Really? Well, mo ní good news kan fún ẹ. Oh, good news? Ẹ jẹ́ ká gbọ́ náà. Mo ti lóyún.
Olóyún. Yes. Fún ta ni? Ìwọ, of course. What are you saying? You must be joking. Do I look like a joker? Ṣé o realize nǹkan tó ń sọ? Anyway, èrè ló máa ná ẹ. Cost for the cooking. Láti yọ, of course. Are you for real? Láti yọ kíni? Màgbà mi kẹ́ láti yọ ọyún. Ó fọ́ nìṣà. Tí mo rò pé ó tiẹ̀ máa bí wípé òkè òkè ní nẹ́ẹ̀sì tí máa ṣe òun àṣẹ. Ẹni bá ń pè ṣoṣo yóò máa rí ṣoṣo nìyẹn. Ìjà ti dé ẹ wá wòran. Ìjà ti dé ẹ wá wòran. Last bite. Alákọ̀ọ́rí. Ìjà ti dé ẹ wá wòran. 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 Mà ní rogun wàhálà kí ló ṣẹlẹ̀? Torí ó kọ pè mí ní pé ìjayà ni mọ́mí ẹ máa bọ̀ wá bá mi lé ibi tí mo ti ń bọ̀ ni mo pàdé bàbá ẹ lọ́nà mo ṣe ní kájọ máa dé bí báyìí kí ló ṣẹlẹ̀ ọkọ mi. Mọ́mí ẹ ṣáà mọ lady tó ṣe chief bridesmaid ìyàwó mi yẹn lọ́jọ́ wedding mi ó ti lóyún fún mi. Ó lóyún fún ẹ ọ̀rẹ́ ìyàwó ẹ ó wá lóyún fún ẹ. Láàmì kọ́ ṣe àbí ọmọ pupa yẹn kọ́ ni tó ń tẹ̀lé ìyàwó ẹ̀ káàkiri ń jọ wedding yẹn. Òun ló lọ́rọ̀ lóyún. Mo mọ̀ dáadé ẹ wo ọmọ yẹn ń threaten mi ni kó tó ṣẹlẹ̀ ní pé mi àti ní business rí sẹ́yìn mo ti dé tẹ̀rí wọ́n ń threaten mi pé òun máa sọ fún ìyàwó mi mo dẹ̀ wò pé ó wá sọ pé tí bá kọ́ lè ṣe nǹkan pẹ̀lú òun mo dẹ̀ ṣe nǹkan ó dẹ̀ doyún mi mọ̀ kó máa doyún dáadé. gbé gbogbo ẹni sọ̀rọ̀ kó jẹ́ ká gbọ́ràn sọmọdé làwa ni ó ń threaten ẹ tó bá ń threaten ẹ tó ń threaten ẹ ṣó threaten kìíní yìí ni. mo bèrè yàn ṣó threaten kìíní yìí ó wá ń yọ lọ lẹ́yìn ọlọ́run fún àbí èdèsọ́tẹ̀ ẹ̀dẹ́ ti jáde. kọ́ńkọ́ náà ni mo ṣe pẹ̀lú ẹ̀ dáadé. ẹ̀mẹ́wàá ló bá ṣe bóyá ó máa ń dẹ̀ mẹ́wàá kó tó di kó doyún àbó máa wọ ọmọdé yìí. ọ̀rẹ́ ìyàwó ẹ̀ lámì pọ̀ sí gbọ́ nǹkan tó ń sọ náà ọmọ yewu ta ná sí wedding yìí ó mọ gbogbo wàhálà mi èmi àti yẹ́ ẹ lórí wedding yìí ìjọ́ mélòó sí ìjọ́ mélòó tó ti mú ọ̀rẹ́ ìyàwó ẹ̀ tó ti kì í mọ́lẹ̀ tó ti rọ́ lóyún ta ló fẹ́ fi kí ní ìjọ ta ló fi jọ. ṣé ìyàwó ẹ̀ gbọ́dọ̀ bọ̀ ọlọ́run àlọ́ bá ní kí yẹn má sin bẹ́ẹ̀. Ó dájú mi ò mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ nǹkan ló kàn ní kí n ṣe mo dẹ̀ ti ṣe nǹkan mi mọ̀ kó máa doyún ẹ wò dáàdì kí la lè ṣe báyìí. ewu ò mọ̀ so o dẹyẹ débẹ̀ ni o mọ̀ gbà tó ń lọ sọ́nà ilé ẹ̀ kí la máa ṣe tí o ń béèrè lọ́wọ́ àwa ẹ̀mí àti yẹ̀ nìyẹn o so seek advice wa ń gbà tó lọ ń kàn lù lórí so máa ń seek advice wa ẹ̀mí mọ̀ nǹkan tó fẹ́ ṣe sí o òun jẹ́ ń sọ fún ẹ o mọ relationship tó wà láàrin èmi àti òbí ọmọ yẹn ó dẹ̀ mọ ipa tó ń kó nínú ìgbésí ayé mi àti yẹ àti wọ pàápàá so o lè wá dé ní ọ̀sọ́kan òru kan kó fẹ́ bà relationship àárín wa jẹ́ ṣó fẹ́ bà tèmi jẹ́ ni mo bèrè ni ṣó fẹ́ bà tèmi jẹ́ ni tó bá mọ̀ pé ò ní kan ṣe o ò ṣe má start ẹ̀ àtọ̀ lámì pọ̀ sí o ò ṣe má start ẹ̀ irú rọ́bìṣì wo ni gbogbo eléyìí wò mo fún ẹ ní ọjọ́ mẹ́ta ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta ni mo fún ẹ kó fi sun oorun mẹ́ta tọmọkùnrin sùn kó wá nǹkan tó máa ṣe sí oyún yẹn kó tó wá rí mi lé kó fi mọ nǹkan tó máa ṣe sí if not. ìgbélé wa ń lọ. kó lọ́nà fún mi. dádì ọlá mi pọ̀ dádì ọlá mi pọ̀ dádì ọlá mi pọ̀ sí dádì ọlá mi pọ̀ sí. mi ò mọ̀ kó bó ṣe máa rí lélẹ̀. báwo ló ṣe ṣe tó fi dà báyìí ṣó mọ̀ pé ìyàwó ò gbọ́dọ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣó mọ̀ pé kò gbọ́dọ̀ gbọ́ ọlá mi pọ̀ sí. kí ló máa ṣe báyìí. ó di dandan kò yé mi náà báyìí. kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ kan tó wà nílẹ̀ yìí. ṣebí ti báwo
mo mí pé lórí ọ̀rọ̀ oyún tó wà nílẹ̀ kí la fẹ́ ṣe sí. kò sí nǹkan tá a fẹ́ ṣe mo máa bí náà ni. bí kí ni. ọmọ tó wà nù mí ni. báwo ló yẹ sọ̀rọ̀ báyìí náà ṣé mo kò lè bí kí ni náà ó mo kọ́ máa ṣẹ́ ni náà. wọ́n jù mí a máa ṣẹ́ bó ṣe sọ a máa ṣẹ́ kémi lọ ṣẹ́yìn kọ́ta mi lọ kú dànù àbí èmi ò lè ṣẹ́yìn o torí mi ò rẹ́dí àti kú. ó yẹ kó understand now ṣé ó ti gbà pé ọ̀rẹ́ ìyàwó mi ni ẹni. mo mọ̀ wípé ibi tó ń bọ̀ gọ̀gọ̀gọ̀ nìyẹn mò ń jóde látàárọ̀ ni mo mọ̀ wípé dialogue ẹ̀ nìyẹn next dialogue ẹ̀ nìyẹn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ni mo jẹ́ so ó ti dà bẹ́ẹ̀ sìn mo ti di ọ̀rẹ́ ìyàwó ẹ̀ pọ̀ sí. ṣé ìwọ́gọ́ ti gbà wípé ìwọ́gọ́ bà ayé mi jẹ́ síbàdàn ni kó tó wá fẹ́ best friend mi báyìí àbí kò ní nǹkan tó sọ fún mi ṣé tó mi ò tiẹ̀ bẹ́ẹ̀ pọ̀ wèrè láàárọ̀ lórí gbogbo rárá wọ́n sọ pé ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ni mo jẹ́ ṣé kí ló ń ṣe lọ́ọ́ sábò sí orí mi sì pé mò ń wọkọ̀ ni nígbà tí mo ti wò pé òkè mo ti dé last bus stop mi pé mi ò níbi tí mò ń lọ mọ́ èmi máa bí oyún inú mi ni o mi ò mọ nǹkan tó fẹ́ fi kún o. ojú báwo lè yín ṣe báyìí náà ṣebí wọn ló bá mi sọ pé ká ṣe nǹkan sí ká lè ṣe nǹkan sí àti ṣe báyìí sí ó dẹ̀ wá ń fẹ́ máa I don't like what you are doing kí ló ṣe ẹ̀. wo ẹ̀kọ́ máa ń doyún kò tiẹ̀ nídìí rẹpẹtẹ gan a drop ni a drop lásán báyìí ó máa doyún ni ó lè ti di ó ti di nìyẹn. a drop. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àbí ìgbà tó parí baby I'm coming ní ìlú wọn kọ́ mi. báwo ló yẹn sọ̀rọ̀ báyìí a máa ṣe kínní ni o. wo sórí ọ̀rọ̀ tó wà lẹ̀ kò le ṣó ti yẹ because èmi náà mọ̀ pé mi ò ń ṣe oníwàhálà ọmọ jẹ́jẹ́ ni mí tó bá mọ̀ pé ò fẹ́ kí n bímọ inú mi yìí fún mi ní 10 million naira kí lọ fi ṣe. 10 million. bẹ́ẹ̀ ni. Tẹ́jú. ṣé o mọ̀ pé wàhálà ló ń fà lẹ́sẹ̀ yìí. wàhálà wo ni mò ń fà lẹ́sẹ̀ ṣé o rò pé ṣíṣe easy ni ṣé máa dúró lé iṣẹ́ ni máa jẹ́ kíkọ́ àdọ̀tọ̀ kan kó rábà wọ́n mi jẹ́ máa travel out ni man what are you saying. 10 million. yeah 10 million naira kí lọ fi ṣe tó bá mọ̀ pé o ní 10 million naira tó fẹ́ fún mi lẹ́ẹ̀ máa expect ọmọ. o dẹ̀ ní sùúrù náà 10 million kó fi ṣe kí ni. wo tó bá ti ready kò pè mí. ìwọ ló pèjà ọdẹ tí wàá rí jà ìjà ti dé ẹni bá ń pè ṣoṣo máa rí ṣoṣo nìyẹn ìjà ti dé ẹwà wọ ìjà ti dé last fight ìjà ti dé ẹwà wòrán 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 ìjà ti dé inú ló tún wá padà dóyún sìn báwo mo ṣe fẹ́ ṣàlàyé lè fún ìyàwó mi ìyàwó mi ò gbọ́dọ̀ gbọ́ bàbá ìyàwó mi náà ò gbọ́dọ̀ gbọ́ tó bá gbọ́ báyìí ṣé mo ní gbá ogun kó tó ti ṣe fún mi báyìí màmá lose everything ṣé máa lọ máa bá àwọn ọ̀rẹ́ mi kí wọ́n lọ máa tọrọ owó lọ́wọ́ wọn ni. mo mú ìdáadáa Tẹ́jú kò ní gbọ́ mo kò ní ṣẹ́yìn mo mọ̀ ló ti ń béèrè fún 10 million báyìí ibo mo ti fẹ́ rí 10 million. Baby, kí ló ṣe? ọ̀rẹ́ mi náà ni àárọ̀ mi bá kàn. ara kan tí máa sọ fún ẹ ní iṣẹ́ o ní láti sinmi ṣe mọ̀ pé stress nìyẹn. maybe. sorry. Thank you. Oya smile for me. Smile for me. I love you. jẹ́ kí n wọlé lọ jẹ́ kí n lọ bẹ̀ wá àwọn drugs kan tó lè tó kàn lè live ẹ̀ ṣé you get. tábàdé rí àyípadà bí a kò lórí doctor. Thank you. Smile for me again. I love you, darling. Be good. I'm coming. ọmọbìnrin ló nice to ẹ. Can you imagine? ó pọ̀ para mi ò yá ó ti ń gbọ́n ó ti ń sáré fẹ́ lọ wógun wa. àfi kí n ya tètè wá solution sọ̀rọ̀ tó wà lẹ́yìn kí ọmọ yìí tó dálé mi rú. bóyá kí n fi 5 million lọ́wọ́
Okay. Let's see. No problem. Only 10 million naira tí mo béèrè lọ́wọ́ ẹ̀. Pé o ní tó yẹn pé 5 million naira ló ní. Pé o dẹ̀ máa kọ́kọ́ fún mi ní 1 million naira nínú ẹ̀ nsìn. Àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ. Mo promise ẹ, màá kọ́ fún 1 million. And you. O máa rí láàrin ọ̀sẹ̀ yìí. Okay, no problem. Tí mo bá ti rí aláti 1 million naira yẹn, èmi náà promise ẹ pé màá lọ ṣe oyún yẹn. But nǹkan kan wà ní o. Mi ò wá ní ṣe oyún yẹn tán kó má fún mi ní 4 million naira tó kù. Ó mọ̀ mí lánàá kó tó dé ni o. Ó dẹ̀ mọ̀ nǹkan tí mo lè ṣe. Tó bá fẹ́ play smart pẹ̀lú mi, tó fi pé okay mo ti ṣẹ́yún tán, ó wá ní fún mi ní owó mi. Bọ́sí, máa fi mú ẹ̀ fún fèrè. Mo ti promise ẹ tẹ́lẹ̀. Mo dẹ̀ tún promise ẹ lẹ́ẹ̀kan sí. Wà á rówó ẹ̀ láàrin ọ̀sẹ̀. No problem. Èmi náà yọ oyún ẹ̀ dànù láàrin ọ̀sẹ̀. It's okay. One word. Oh, good luck. Ọtí níyàwó kejì ni ẹ kẹ́ ṣe wedding lóko. That aside, but nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé sórí ọmọ yẹn mi tiẹ̀ bí pé bóyá ó tiẹ̀ máa gbà láti yọ àti mi àti ẹ̀ máa padà conclude so àti wá agree láti yọ so ọwọ́ ẹ̀ ni mo bá kú sí báyìí. Okay, after you mention you. Okay, best of luck. So o understand what mo sọ ni. Alọ́wọ́ ẹ̀ ni gbogbo ẹ̀ kú sí báyìí mi àti ẹ̀ ti conclude. Ẹ mo dẹ̀ sọ fẹ́ pé best of luck. What do you mean by best of luck? I don't understand. Bẹ́ẹ̀ni, ẹ fẹ́ keep ẹ so fine yẹn lè yọ. Alọ́wọ́ ẹ̀ ni gbogbo ẹ̀ kú sí. Bí báwo ló ṣe wà lọ́wọ́ mi? I am trained to save lives, not destroy them, not take them. Jẹ́ kí n bí ẹ pẹ́sọ̀ pọ̀. Lájọ́ tó ti mọ̀ mí rí, tó ti mọ̀ mí gbogbo. Ṣó gbọ́ rí pé mo ṣe ni àbọ̀ bá mi ṣe pé mo ṣe oyún rí? Ẹ bọ̀ ṣó wá fi bá wò bí ìrànṣẹ́? Èmi àti ẹ ti mọ̀ ránṣẹ́ ló ti ṣe díẹ̀, right? I just see secondary school. Yeah, correct. We finished from the same university, right? But I graduated in medical school. And that's why I know I should keep tab or anyway. Good. Leave me new with this hiring team. I don't ever want to see you again. Please. Now, please, if you would excuse me, I want you out of my office this moment. What is wrong with you? Mofiolo Obabura, don't push me. Because I'll just pick up my phone now, call your wife and tell her everything you've been doing. But you won't do that. Now just your office, money set on office. Yes. Rotimi. Yes. Go. Nurse. Bossy. Òun wá wàhálà gidi gan ni o. Jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé agreement tó wà láàrin mi àti Elele? Má sọ fún mi kékeré ní sùúrù jọ. Ó fi ipò smart àbí? Owó fi 1 million naira tán èmi. Kémi lọ fi yọ oyún dànù. Ó fẹ́ fún mi lówó tó kù. Ó fẹ́ fún mi ní 4 million naira tó kù. Kò sí wàhálà. Ó kú mọ̀ mi ó mọ nǹkan tí mo lè ṣe. Sórí tó bá jẹ́ kí inú bí mi jù, màá wá jábẹ́ nínú ilé yẹn, màá dẹ̀ ṣe gbogbo wèrè fún ẹ. Olóòpá gbọ́. Èwo ló ṣígọ́ pàápàá? Kí ní sùúrù. Okay, kò sí wàhálà. Ṣé o fẹ́ gbọ́? Mo ti mọ̀ náà ipe o máa play irú game burúkú tó play pẹ̀lú mi. Ṣé o fẹ́ gbọ́? Èmi ò tí ì ṣe oyún. Bẹ́ẹ̀ ni mo sọ fẹ́. Mi ò tí ì ṣe oyún kankan. Oyún yẹn ṣì wà lára mi. Tó bá lẹ́kọ̀ọ́ tó bá fún mi ní owó yẹn, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àtọyún tí mo ní gbogbo ẹni máa sọ fún ìyàwó ẹ̀. Okay. The 4 million to my baby. I will give you. Go.
wọ́n kúrò lórí fóònù fún mi jàre. Darling. Honey. Látàrọ̀ tó ti jẹun tán wá sínú rúùmù wá sùn. Call you are very important ni. Ara wọn supplier mi ni, so you know now because of your consent mi. Bọ̀ alẹ́ ti lẹ́jọ́ tó bá dọ̀là sọ fún wa máa pè wọ́n náà. Baby. It's okay. Let's go in. All right. So kí ló wá fẹ́ ká ṣe báyìí? Ọ̀rẹ́ mi, mo fẹ́ kó wá sílé wa kó wá bá mi convince ìyá ọkọ mi kí n má bàa ṣe ọ̀rẹ́. Convince bí ti báwo? Ṣòrí mo ti plan kí ní ìdàdà kó tó di pé mo wá sọ fún ẹ. Okay. Nǹkan tó kọ́ máa ṣe ni pé a máa pick ọjọ́ tó máa wà ní máa sọ ọjọ́ tó máa wà round. Ṣòrí wàá díbọ́n bí aládùúrà. Bí aládùúrà? Ó mọ àwọn aládùúrà, àwọn tó máa ń wọ aṣọ àdúrà tó máa ń gbẹ̀mí kiri àdúgbò yẹn. Wàá kàn lọ báyọ̀ ọkọ mi ni pé kíní kan ipe orírun sí wọn. Pé arábìnrin kan wà tó ṣẹ̀ lóyún fún ọmọ wọn o, ipe wọn ò gbọdọ̀ jẹ́ kó ṣe tó bá fi lè ṣe báyìí. Ikú ni fún gbogbo wa nulẹ̀ yẹn. Ṣé ìwọ rò pé ó possible? Ọ̀rẹ́ mi kò sí nǹkan tí ò possible dá. Amú mi rí wípé oore kan ń bọ̀ nínú ìdílé yín, àmọ́ tí oore yìí bá ti dé mà ẹ gbọ́dọ̀ ta dànù. Oore. Bí mo ṣe ń rí, oore ọlẹ̀ inú ni mo rí. Oore ọlẹ̀ inú? Bẹ́ẹ̀ni. Tó túmọ̀ yìí pé oyún nìyẹn. Oyún ni o, àdúrà mi ti gbà o, àdúrà ìyàwó ọmọ mi ti gbà nìyẹn. Ṣé pé ó ṣì máa lóyún? Àmọ́ ó lè má jẹ́ látọ̀dọ̀ ìyàwó ọmọ yìí o. Àmọ́ ibikíbi tó bá ti wá, ẹ má ṣe tá dànù o. Ẹ má ṣe o. Ẹ má ṣe o. Nítorí tí ẹ bá fi lè ṣe, àkúfà ló máa fà o. Kò ti ṣe tí o bá dẹ̀ ti ṣe tó máa fi dàárọ̀ la máa gbé lọ fúnra mi. Kò gbọ́dọ̀ ṣe o, má jẹ́ kó ṣe o, kò yá ní kó filẹ̀, ó láti foyún yẹn sílẹ̀ ni o. Ọlọ́run ní jẹ́ ká rí àbúrò o, kò gbọ́dọ̀ ṣe o, àkúfà ni o. Mi lè ní fojú sọkún ẹ jọ ti torí ọlọ́gbà mi bẹ̀ kó má yọ. Àkúfà báwo mi understand nǹkan tẹ́ ẹ sọ. O tún pariwo. Sọ fún mi kí ló fà á, kí ló tẹ ṣe ní kìnìún yọ. Ìyàwó ẹ̀ wà fún lémo rárá ń bẹ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ òun pariwo, ṣó fẹ́ gbogbo ni. Mi lè fi sílẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ náà, ìyàwó wọn kọ tí ìyàwó bá lọ mọ̀ nǹkan. Kó lè mọ̀, a máa dọ́gbọ́n sí i. Kó wake up, kó shine face ẹ. Wake up o, kó yà fún yín sílẹ̀ ni. Ìyá kí kó wà bẹ́ẹ̀, kó wọ́n kọ́kọ́ kọ́. Ìfọwọ́kùnrin. ṣẹ́yìn yẹn àkúfà ló máa jẹ́. Nǹkan tí mọ́mì sọ nìyẹn, àkúfà ó dẹ̀ mọ nǹkan tí yẹn mí ní mi ò tí ṣe tán àti kú náà. Ọlọ́run jẹ́ ń jẹ́ ògo, Ọlọ́run jẹ́ ògo. Ọmọ ẹ tó lọ ríran sí wọn mẹ́ mi nǹkan mọ́ mi mọ́ kan fífẹ́ ṣe. I don't know. Ọ̀rọ̀ alákúfà àkúfà yìí òun ló sún èmi báyìí pẹ́. I don't know mi mọ́ kan fífẹ́ ṣe sí o. Because now mo sọ fún mọ́mì mo ní tẹ́ ẹ bá fẹ́ sọ fún kọ́mọ bó ṣe máa sọ fún un. tó bá délé ṣàlàyé fún tó bá gbọ́. Fine, you know, but èmi ò ṣetán láti fẹ́yàwó méjì. tó bá dẹ̀ bímọ tán bóyá àdè máa gbọ́mọ létà àbí kí ló fẹ́ o. tó bá gbọ́ ọmọ automatically wàá gbà yá. No.
ayé máa bá bẹ́ẹ̀ kà wọ́n ló ti níyàwó méjì ni. no I am sure pé mọ́mí màmá boy máa handle party ẹ̀ kó tọ́wọ́ ní pé kí n má wọrí. Mo wò pé kí n tètè sọ fún wọn pé kó wá ṣe ká tó máa pẹ́ jù lórí ẹ̀ you know. táìmù ló fẹ́ wá wá. Ọ̀la ni mo plan pé kí n pè wọ́n kó máa bọ̀ ká lè sort to one side mo dẹ̀ fẹ́ kó wà ń bẹ̀ kó má jẹ́ mi nìkan mo fẹ́ ká yanjú gbogbo kíní on time kó tó di pé ìyàwó mi lọ find out. mi ò lè sí bẹ́ẹ̀ n ò lè sí bẹ́ẹ̀ appointment mi l'Abuja ńkọ́ I have to fly. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni màá tó wọn pé ká sọ̀dọ̀ tó la. I will be there for 2 weeks ọ̀sẹ̀ méjì. Á dáa kó jẹ́ kí wọ́n tètè ṣe kíákíá báyìí kò mí ìnà ṣebí wọ́n kàn máa wá jókòó wọ́n á dẹ̀ sọ kò ní ìdí kí n wà ń bẹ̀ náà kò ní ìdí kí n wà ń bẹ̀. Tí má dẹ̀ dé wà máa at least tí n bá tiẹ̀ tí dé gan wà máa update mi lórí fóònù gbogbo ẹ̀yìn máa jẹ́ ọlọ́run àkọ́ wa mọ̀ ṣe kò ní sí wàhálà ṣáà ní ga orí lè ń bọ́dà mi. ọmọ yẹn padà orí lè ń bọ́dà mi. ó mọ̀ mọ̀ náà. It's all about last bite. Ooh, yeah. Ara mi riri. Mori ori ológbò látẹ̀. Daddy. Sori, ó jẹ́ ọmọ kan tí mo nífẹ̀ẹ́ sí. In fact, I so much love you gẹ́gẹ́ bí ọmọ tí mo bí. Wíwá tí mo wá síbi lẹ́nu kò yẹ kí n wá. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ ṣe bí òbí rere, like a good father. I have to go. Wọ́n sì ni ọbẹ̀ ti gé pọ̀ sí lọ́wọ́ tó ó ti sọ bẹ́ẹ̀ lẹ̀ ọmọ tó ọbẹ̀ ti ṣe nǹkan tó máa ṣe and mo mọ̀ pé òun náà ti máa regret ẹ̀ lọ́kàn rẹ̀ pọ̀ sí òun ló lọ forí jalè àgbọn wa fẹ́ ta àwọ̀ wa fẹ́ kó ta nǹkan tó gbé wa débi lé nìyẹn bọ́ sí ti fún yàn lóyún. Daddy, baby, kí ló dé tí daddy ṣe ń mú mi ṣeré? Kí ló ṣẹlẹ̀? Grandpa. Aisha, mi ò ṣeré o. Ọ̀rẹ́ tímọ́tímọ́ olófin lóyún. Ò ní bínú ni sórí mo ti bàjá gan mo ti bá wí gidi gan lórí ọ̀rọ̀ yìí ó ti di wàhálà èmi àti ẹ̀ àti pé iṣẹ́ èṣù ni má bínú aya mi. kò mọ̀ mọ̀. iṣẹ́ èṣù ni èṣù yẹn gan ló máa ti wà àtọmọ ẹ̀ pa. iṣẹ́ èṣù ni. ọ̀rẹ́ mi wo ló fún lóyún. Tẹ́jú ni Tẹ́jú wo 5 and 6 ẹ ló fún lóyún. Oh yes, ọ̀rẹ́ tímọ́ Tẹ́jú òun ló fún lóyún. ìjà ti dé òwe wá wúrọ̀. ọ̀nà kan lọ́nà mẹ́ga ìjà mọ́ owó ẹ̀. ìjà ti dé òwe wá wúrọ̀. ẹni bá ń dalẹ̀ òwúrú bá máa yọ ṣe o. ìjà ti dé òwe wá wúrọ̀. ìfẹ́ ojú dẹ̀ ni wọ́n dẹ̀ ń bára wọn lò ẹ̀. ìjà ti dé òwe wá wúrọ̀. Aisha. last bite ó ń dá ń jalè. ó ní fún mi lómi. ìjà ti dé òwe wá wúrọ̀. last bite dogun. ìjà ti dé òwe wá wúrọ̀. lọ́bẹ̀ lọ́wọ́ gúgù. ìbọn ló máa jà sí wọlé kó lọ bẹ dáadáa kó lè gbẹ̀bẹ̀. gbogbo ẹni sọ̀rọ̀ kó wọnú ilé lọ́bẹ̀ ó mọ̀ bóyá ọ̀bẹ ló fẹ́ lọ mú jáde. torí pé ṣinṣin ń lè légbò ẹnìkan ò rí ni. ìjà ti dé òwe wá wúrọ̀. elégbò oúnjẹ ṣinṣin yẹn wá ń kígbe ẹ̀. màá gbé sọ̀rọ̀ ní pé táàgó mẹ́fà bá ti lù àfọwọ́fọ́nà tẹ̀rí kò ní tó bá dẹ̀ ṣe ń wọlé dé kó máa rí ẹ lórí ìdọ̀kálẹ̀ ó máa ṣe é fún bí oṣù mẹ́fà ìwọ ló péjà ó dẹ̀ ti wá rí jà. ìjà ti dé òwe wá wúrọ̀. ẹni bá ń pè ṣoṣo yóò máa rí ṣoṣo nìyẹn. ìjà ti dé òwe wá wúrọ̀.
ìjà ti dé ẹ wá wòran. ìjà ti dé ẹ wá wòran. last bite ìjà ti dé. a ó fa kí ni a ó fa kí ni nígbà tí mo bẹ ṣe iṣẹ́ nítorí Ọlọ́run tó dẹ̀ sọ pé ó máa sanwó mi tí mo ti ń pe aago ẹ tó ń fẹ́ ní déni tó ń fọ̀là dọ́là ṣé bá ṣe jọ sọ nìyẹn. no ní sùúrù ṣé bèmi àti ẹ ṣe jọ sọ nìyẹn. calm down. calm down kí ni no mi ò lè calm down torí ìgbà tájọ pátájọ kún ó sọ fún mi pé ò ní fún mi lówó. calm down. mi ò lè calm down. mi ò kó try láti understand mi náà mo fún mi kì í ṣèyàn báyìí mo fún mi kì í ṣèyàn tí ó máa ń mú owó gbèrègbèrè báyìí náà àwọn nǹkan tí mi náà expect ni mo tí ì yọjú náà tó bá wà nílẹ̀ má ti fún ẹ lówó ẹ̀ náà ọ̀rẹ́ mi yá mo nǹkan tí ẹ sì jókòó mi. jókòó mi ò jókòó ìgbà wo ló fẹ́ fún mi lówó mi. máa fún ẹ bọ̀ jókòó jẹ́ kí n explain nǹkan fẹ́. ó yá mo ti jókòó. sórí bọ̀bọ̀ lámì pọ̀ sí ọlọ́run bọ̀bọ̀ yẹn kàn ń da ọrùn gidi gan ni gbogbo nǹkan tí mo expect lọ́dọ̀ ẹ̀kọ́ ni mo rí. ṣé o rí eléyìí tá à ń sọ ọdún kí ló fi bọ́rọ̀ wo tèmi mò ń sìn. nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún ẹ ni pé sórí as long as tí àìsà bá ṣì wà nínú ilé yẹn ó sì mo ṣe fẹ́ rójú pọ̀ sí i gbogbo nǹkan tí mò ń ṣe òun ni kí àṣà kó fi lè kúrò nínú ilé yẹn kémi lè ráyè penetrate wọlé síbẹ̀ màá lè máa rówó gbà dáadáa màá lè fún ẹ lówó ẹ. èmi ní nǹkan tí mo fẹ́ fi owó mi ṣe o to be honest mo ti ní plans tí mo fẹ́ fi owó yẹn ṣe ó kàn disrupt gbogbo plans mi ń sìn. ọjà mi sọ ṣòtìtọ̀ máa fún ẹ lówó ẹ bẹ́ẹ̀ sùn ó ṣáà rí i pé àtìgbà tí mo ti kúrò níbàdàn tí mo ti wà ń bíbà hòtẹ́ẹ̀lì ni mò ń sùn owó hòtẹ́ẹ̀lì wà ń bẹ gbogbo ẹ̀rọ oúnjẹ nǹkan kan wà ń bẹ. so kì í ní sùúrù àbí kì í ní sùúrù àbí. ọ̀rẹ́ mi. elégbòógè ṣinṣin ẹ wá ń kígbe ẹ. ìjà ti dé ẹ wá wòrán. àfọwọ́fọ́nà tẹ̀rí kò ní dúró ní. ìjà ti dé ẹ wá wòrán. ìwọ ló pèjà ó dẹ̀ ti wá rí jà. ìjà ti dé ẹ wá wòrán. ẹni bá gba ṣẹ́ẹ̀kì ni ìgbà tí mo dẹ̀ rí mo ní kí n wá fún yín nílé and ṣáàmù ọ̀dẹ̀ gbọ́dọ̀ gbọ́ pé ẹ̀ tí wàá gbà. ó bízì ni kò ṣe ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni pé ó rẹ̀ mí gan-an so bí ẹ kí n ti wá fúnra mi. ẹ lọ́rẹ́ mi báwo ni. ṣé lóòótọ́ lo lóyún fọ́kọ mi. Aisha ní sùúrù. dá mi lóhùn question tí mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ṣé lóòótọ́ lo lóyún fọ́kọ mi. elégbòógè ṣinṣin ẹ wá ń kígbe ẹ. ìjà ti dé ẹ wá wòrán. àfọwọ́fọ́nà tẹ̀rí kò ní dúró ní. ìjà ti dé ẹ wá wòrán. ìwọ ló pèjà ó dẹ̀ ti wá rí jà. ìjà ti dé ẹ wá wòrán. ẹni bá ń pè ṣoṣo. I am sorry. lóòótọ́ mo ti mọ tẹ́jú kí n tó mọ̀ ẹ́ and mo dẹ̀ ti ń fẹ́ even kí n tó pàdé ẹ lẹ́kọ̀ọ́ mo discover pé mo nífẹ̀ẹ́ jùlọ and òun ló jẹ́ kó dìyàwó mi lénìí ọ̀rọ̀ yóò tó ṣẹlẹ̀ yìí it's just a mistake. I'm sorry. Bọ́sẹ̀ kò bá má jẹ́wọ́. You know I love you so much with all my heart. Ló wá choose láti bá mi ní jẹ́. Bàbá mi ò gbọ́dọ̀ gbọ́. Please, torí náà mo ṣe ń bẹ̀ I'm sorry. Jọ dáríjì mi. Mi ò rò pé mo lè continue mọ́. Aisha, don't say that, please. I'm done with you already. I'm done. Last bite, ìjà ti dé. ìjà ti dé ẹ wá wòrán. 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 ìjà ti dé ẹ wá
ọmọ kan tó ń dùn mí nísìnyí pé sórí gbogbo bí mo ṣe ń báyàwó mi sọ̀rọ̀ tó wà lẹ́yìn kó fún mi lésì and ẹ̀rù ń bà mí kó má tiẹ̀ lọ gbé ìgbésẹ̀ kankan tí mi ò expect. The only fear tí mo ní báyìí sí ni dáàdì ẹ̀ ṣé o pé dáàdì ẹ̀ ló sọ mí di bí mo ṣe wà lẹ́nu tó bá délé ní tó láwọn fẹ́ gba ogun ẹ̀ ńkọ́ màá wá padà sí square one. ṣé yẹn nìkan ló dùn yẹn ni o ò mọ tó ń dùn yẹn nísìn èèyàn tó ṣàdúrù nǹkan bẹ́ẹ̀ yẹn fún tí yóò sọ kankan o ò mọ̀ kó tó bẹ̀rù ṣé ìwọ mọ̀ pé adákẹ́ máa fọ̀hún àmọ́ tẹni tó ń ṣe wò ó tó bá ti fún ẹ lómi inú ilé yẹn máa mu tó bá so oúnjẹ fún ẹ má jẹ tó bá ń sùn kan paná ojú kan kò fi kan ríran ni máa sùn tààràtààrà o torí pé ó léwu. àbí gbà tí ó sọ̀rọ̀ kan kò dẹ̀ bí ẹ́ ṣé wọ́gán kò yẹ kó máa fura má fi iná sórí òrùlé sùn advice kan tèmi ní fún ẹ ní ìsìn ṣòrí tọ̀rọ̀ dáadé ẹ̀yìn kékeré nìyẹn a máa lọ bá wọn ni a máa dọ̀bálẹ̀ fún wọn a máa bẹ̀ wọ́n bàbá yẹn ó ti go far and wide now kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ láyé tí bàbá yẹn gòun tí lè rí bó ṣe wà rẹ̀. ṣé o rò bóyá it's a good idea. good idea ni tí wọ́n bá wù wá kó dà ọkùnrin ni wọ́n tá bá lọ bá wọn tá bá dọ̀bálẹ̀ fún wọn tá jẹ́wọ́ fún wọn tọ́dẹ̀ mọ̀ pé látọkùn ẹ o ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ já lọ́nà tán fún ọkùnrin ni wọ́n á bẹ̀ wọ́n ni kò yẹ. àǹtí ẹ tí ì lọ. mi tí ì lọ. ẹ ti pẹ́ mi gan-an. kò gbẹ́gun mi ni. ọ̀rẹ́ yín tímọ́tímọ́ dẹ̀ ni àǹtí. ọ̀rẹ́ mi ni. ẹ má bínú o ṣé kìí ṣe pé ẹ jẹ wọ́n lówó. mi ò jẹ lówó. ẹ dẹ̀ jà. àbí àwọn jẹ yín lówó. ó jẹ mí lówó. no wonder mo ṣe wò pé èèyàn ò lè má dé èèyàn lówó àbíkọ́ jẹ́ra wọn lówó kí ó di tó yìí. ẹ wo àǹtí ṣe má tọ̀ yìí ẹ lè rí wọn o. yes kẹ́ wọ́n ti instruct wa mi pé anybody àwọn ò fẹ́ rí wọn especially tó bá jóbìnrin. ẹ dẹ̀ fún customer ó lè ju yẹn lọ because customer àwọn àlè mú customer dáadáa. tó bá jẹ́ mi lẹ́yìn tẹ́yìn wà mí tẹ́mi wà tẹ́mi jókòó síbi tẹ́yìn wà tí èmi wá ń fún yín ní advice èmi á máa lọ. kọ́ tí mo lè sọ fún yín. ọ̀nkú ṣe bí ọ̀rẹ́ mi ni ẹ̀dẹ̀ mọ́pọ̀ ọ̀rẹ́ mi ni ẹ lè sọ ibi tó wà fún mi. ok mo ti jẹ̀bi ṣe fún yín ní advice. ẹ jẹ̀bi. àbí bá yín gbé bẹ́ẹ̀dù wà kẹ́kọ̀ọ́ sùn. ọ̀nkú ẹjọ́ ẹ sọ ibi tó wà fún mi nǹkan tí mo fẹ́ rí fún wa very important very very. wọ́n fẹ́ tó Monday. ẹni sùúrù ọ̀nkú ọ̀nkú yìí. ìjà ti dé ẹ wá wòran. ìjà ti dé ẹ wá wòran. last bite ìjà ti dé. ìjà ti dé ẹ wá wòran. 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 ó yẹ kí n lọ pick flight mi kí n máa lọ sí Abuja ni and I can't be late. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ lọ bára yín sọ̀rọ̀ ṣé bọ́kọ̀ àti ẹ ó ní. nígbà tó mú wá ó sọ fún mi kó dáa mo lè gbà bẹ́ẹ̀ o ò tún lè padà wá sọ fún mi pé kò dáa mi ò gbọ́dọ̀ sí láàrin yẹn ok so ìwọ báyàwó ẹ sọ̀rọ̀ ok so because mi ò rí ìlú time now ìwọ́n mọ̀ wá rò pé gbogbo nǹkan tí mo ṣe fún ẹ ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ àbí wo mi nípa ọkọ lọ́wọ́ ẹ o nítorí mi ṣe kankan fún ẹ ọmọ mi ni mo ṣe fún kó lè tọ́jú ẹ ni àbúrò kí mi mọ owó sítórì tó wà lẹ. wọn àfẹ́ kí ló fẹ́ sọ aláyọ̀ ló fẹ́ ṣe fún mi sẹ́n tó bá wọn pín yẹn ló fẹ́ fẹ́ ó ṣe lọ jókòó tì wàá fẹ́ òun tí wọ́n ń sáká kí wọ́n yìí ṣe gan ni. What's wrong with you? Sorry.
tó bá fẹ́ fún yàn lóyún o mẹ́ni tó yẹ kó fún lóyún èmi máa tún máa sọ yẹn fún ẹ ó pe ìyàwó ẹ kó bẹ́ẹ̀ kẹ́ yanjú ẹ tó bá ti dáríjì ẹ mi náà dáríjì ẹ nìyẹn o gbọ́ mi n bá dé láti Àbújá màá bọ̀ nǹkan tó fẹ́ gbé mọ́tò kúrò lẹ́yìn. It's all about last bite. Ooh, yeah. Ara me riri. Mori ori ologbo latte. Yeko. Ajawe wurisho. It's all about love. It's not about last bite. I gotta go do finu ara wọn. Wà fínú ẹ̀ ṣomi báyìí, wà dé fi ìgbọ́. Trust me, I understand you. It's all about the last bite. It's all about the last bite. Ooh, it's all about last bite. Yeah, it's all about last bite. It's all about last bite. Oh, gbọ́n kò sọ ni. Èmi náà ń gbọ́ bọ̀ kò fẹ́ fi taratara yé mi. Jọ̀ọ́ ṣó lè ṣàlàyé. Kí ni òye yín bẹ́ẹ̀? Mo ní Tẹ́jú tẹ̀ ń wò yìí, èèyàn burúkú ni. Ṣé bọ́ọ̀rẹ́ mi ní Tẹ́jú? Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní fámìlì yín, gbogbo wàhálà pé ṣé mọ́mísí yín ò sọ fún yín pé kẹ́ má ṣe yín? Wọ́n sọ bẹ́ẹ̀. Kí la wá tún sọ? Èmi mo lọ ṣe bí ẹlẹ́mìí lọ bá mọ́mísí yín pé kọ́ má ṣe yín. Èmi mo sọ fún wọn. Sorry, ní sùúrù. Ṣé o ní pé Tẹ́jú lóyún? Tẹ́jú ò ní oyún. Ọ̀rẹ́ mi ni Tẹ́jú, kò sí nǹkan tí mi mọ̀ ń pa ẹ̀. Tẹ́jú ò lóyún. Jùjọ oyún tó wà nínú ẹ̀ tó ń sọ fún wa oyún tó wà nínú ẹ̀. Oyún wo tún ni? Àní kò sí nǹkan kan kó èèyàn ẹ ní oyún. Tẹ́jú ò lóyún. Kò ní oyún. Ṣé Tẹ́jú tẹ̀rí yẹn ó rẹ́dì láti lóyún? Ṣé èèyàn tẹ̀rí ó jọ èèyàn ó jọ aláboyún lójú yín? Kò lóyún. Ẹ má jò yà lẹ́nu. Ó fi dáa sí ni. Ṣé o mọ̀ ni? This is funny. Ṣé o understand nǹkan tó ń ṣe o gbọ́ nǹkan tó ń sọ ni? Ó yé mi pa. So Tẹ́jú ò lóyún rárá. Tẹ́jú ò lóyún. Jọ ní sùúrù náà. Ṣé o lè sọ ọ̀rọ̀ yìí lójú ẹ̀? Kí ló ṣe mí? Tó bá dúró síbi tẹwàá yẹn máa sán wájú ẹ̀. Kò dẹ̀ lè deny. Ṣé a lè rìkọ́dì ẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ó yá ẹ já rìkọ́dù ẹ̀ mélòó? Tẹ́jú ò lóyún. Má jẹ́ kí n wọ. Nǹkan tó ń ṣe yìí ò dáa. Ṣé o máa ń sọ pé ẹ̀yin obìnrin ò lọ́rùn mo ṣe gbàgbọ́ ń sìn ni? Ó ti gbé wa lẹ́mìí gbóná jù. Ọ̀nà tó gbayọ́ sí wa yóò wá òkè rárá. Ó dáa kátẹ̀wá gbà pé ìwà tó ń wù sí ẹ̀ ò dáa. A lè foró ya oró. Ìwọ náà wọ́n sìn gbogbo oyún tó fi ń dẹ́rù bàbá gan ó tẹ̀ wá sóyún òun náà bẹ́ẹ̀. Díẹ̀ báyìí ló kù kí ilé ẹ̀ dàrú. Kí ló fẹ́ gbàgbọ́ mi ilé? Ìwà tó wù yóò kú díẹ̀ káàtó. Ìwọ náà rò dáadáa. Ojú èèyàn gidi máa fi ń wù ẹ́ tẹ́lẹ̀ tó mi ò tiẹ̀ rí ẹ rí náà ṣùgbọ́n bóyá máa ń sọ̀rọ̀ ẹ bí èèyàn dáadáa ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹ lójú mi. Mi ì mọ̀ pé èèyàn báyìí ló jẹ́ o. Tẹ́jú. Lóòótọ́ mo mọ̀ pé mo ṣe. Àmọ́ ọ̀nà tó gbà láti sọ mí lẹ́sàn-án yẹn ló burú jù. Anyway, mo promise ẹ ní 5 million. Mo lè ti fún ẹ ní 1 million nínú ẹ̀. Sórí 4 million tó kù yẹn, màá san fún ẹ láàárọ̀ náà. Àmọ́ mo fẹ́ kó mọ̀ pé láti wákàtí lọ kò sí
sí nǹkan kan mọ́ láàrin mi àti ẹ̀. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi gan ti mọ gbogbo tó wà lẹ́yìn. Torí kò sí nǹkan tó fẹ́ fi máa tírẹ́tì mi mọ́. Kò sí nǹkan tó fẹ́ lò wọ́n. Torí gbogbo anything tó bá fẹ́ sọ gbogbo ẹ̀ ìyàwó mi náà ti mọ̀. So o ti wá rí pé o ní hope lọ́dọ̀ mi mọ́. Lẹ́ẹ̀kan sí má bínú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Má bínú. Ọ̀rẹ́ ṣáà mi wá lọ. Well, it's okay. Ó tẹ̀ ti wáyé lára tèmi. Báyé sọ́ọ̀tì gbogbo ẹ̀ tẹ̀ ti yanjú yìí. Ó ti wáyé lára tèmi. Kò take care ẹ̀ láfta owó yìí kò dẹ̀ máa yọ mọ́. Kò make sure kó yọ sí wa mọ́. Kó finish bẹ́ẹ̀. Ọlọ́run á dó tiẹ̀. Èkó Ajáwé Wúrẹ́ṣọ́. It's all about love. It's not about last bite. Àgádágodo finú ọ̀rẹ́ wọn. Èkó. Ojú tó ti rí ni rí olóhùn orí ni mọ́. Tí n bá handle situation bí mi ṣe handle. Sọ bẹ́ẹ̀ lè wà wá. Wọ́n bí wọn kọ́ mọ́. Torí àsọkùnrin. Àwọn kọ́kọ́ wà tí ó yẹ kó sí wá ti níyàwó àwọn orin kan wà tí ó yẹ kó máa rìn mọ́ ojú ló fi ń tì ní. ìwọ́pà tí wọ́n ń bẹ ìyàwó ẹ̀ gbogbo píríọ̀dù yẹn báwo lè fi ọkùnrin mọ̀ pé ìgò kì í lè jẹ́ ká ṣe àwọn kankan. And then again tí wàá lọ jẹ́ irú ọmọ yẹn náà tọ́mọ mi bá jẹ́ ọmọ burúkú ni gbogbo ń dá ṣe fún ẹ la máa tù ìdábàá lè gbà á fi ṣàwádànù ó dẹ̀ tán ni. ìwọ ọmọ ti bí ó burú oríṣiríṣi torí kó sá fẹ́ torí kò fẹ́ ó kò fẹ́ dàrú sá. irú àwọn obìnrin tó pọ̀ ti ní ẹ o wàá ṣọ́ra ẹni o wàá ṣọ́ra ẹni o okay and ìwọ náà èèyàn máa ń ṣa ọ̀rẹ́ ni o èèyàn kan déédéé ní ọ̀rẹ́ o gbogbo ayé lọ́rẹ́ ẹ̀ wàá ṣa àwọn tó lè dúró àwọn èèyàn gidi otherwise àwọn obìnrin wọn kàn fẹ́ out of jealousy wọn á kàn finish ẹ ni. nígbà tó ti mọ̀ pé òun ni àwọn owó àtiwàtí máa ṣe sórí social media ẹ̀yà fọ́tò wà gbé síbẹ̀ ìwà kọ́ síbẹ̀ ọkọ mi rèé ṣé wọn máa bí any questions ìwọ rò bóun gbé pamọ́ pé àwọn ọ̀rẹ́ kan wà wọ́n á dọ̀jẹ̀ sórí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àbújẹ lẹ́yìn ẹnìkan ní ìlú Ògbẹ́tó ó wà lọ sá sí oríta mẹ́rin ẹni tó sì gbélù dání kan wọ́n ń jì látẹ̀yìn wọ́n á lọ sáré lu ẹ̀ tó oríta mẹ́rin wọ́n á lù ya ni. And then mo tún rántí you see past ẹ̀ láti sọ past fúnra yín tẹ́kí wọ́n ti sọ fún pé báyìí báyìí ni o ọmọkùnrin báyìí ni o past ẹ̀ ò ní máa lé ẹ kiri ṣe bẹ́ẹ̀ o tọ́jú yẹn o fẹ́ kó mọ̀ torí nǹkan tó fẹ́ jẹ ra bẹ̀wò bí tó lé ẹ dé I hope ẹ ti kọ́gbọ́n o n tó bá kù mẹ́ ẹ lọ sọ fúnra yín kẹyìn ojú ẹ gbàgbé ẹ. Àgádágodo finú ọ̀rẹ́ wọn. Èkó. Ojú tó ti rí ni rí olóhùn orí ni mọ́. It's all about the future. Ìgbẹ̀yìn ni kéyàrá. Akaramata òkúta ṣàrè mọ́fíà apẹpẹ òjò ń pàpánù àgádágodo finú ara wọn irọ́ ni wọ́n ń bára wọn lò ìfẹ́ ojú lọ́dẹ ń lò fúnra wọn abẹ́ orí ni ìfẹ́ ojú ni wọ́n ń bára wọn lò akẹ́kẹ́ ti di gàrí bàbá ta ni ó kẹ́sìyàn bí jàǹbá dé o last bite. Kí ni mo fẹ́ sọ, kí ni mo fẹ́ rò, kí ni mo fẹ́ wí? Ìfẹ́ mi, ọkàn mi, ojú mi.